Ní ayé àtijọ́ ní ìlú Abẹ́òkúta, obìnrin ẹlẹ́wà kan wà níbẹ̀ tó jẹ́ wípé ẹ̀wà rẹ̀ dùn púpọ̀ gan. Gbogbo àwọn tí wọ́n bá wá ra ẹ̀wà lọ́dọ̀ obìnrin yìí tí wọ́n jẹ ni wọ́n máa ń kan sára tí wọ́n sì máa ń pọnù ńlá. Bẹ́nìkan bá ti lọ ọ̀dọ̀ rẹ̀ tó ra ẹ̀wà lọ́jọ́ kan, wọn ò ní mọ̀ ìgbà tí wọ́n débẹ̀ lọ́jọ́ kejì. Nígbà tó yá gan, àwọn ìyàwó ilé bẹ̀rẹ̀ sí ní ra ẹ̀wà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n wá parọ́ fọ́kọ àwọn wípé àwọn làwọn sè é. Ẹlẹ́wà Ṣàpọ́n ni wọ́n ń pè ìyá òun nítorí pé àdúgbò kan tí wọ́n ń pè ní Ṣàpọ́n ní ìlú Abẹ́òkúta ni obìnrin ọ̀hún gbé. Ìgbà tí ẹ̀wà rẹ̀ dùn débi wípé gbogbo ìlú ló ń fẹ́ máa rà lọ́wọ́ rẹ̀, ó wá di wípé àwọn tí ò lówó lọ́wọ́ gan wá ń ra ẹ̀wà àwìn lọ́wọ́ ìyá yìí. Kódà nígbà tí ó fi yá, àwọn tó ra àwìn gan ti pọ̀ ju àwọn tó ra owó lọ. Ó wá dọjọ́ kan ni Ẹlẹ́wà Ṣàpọ́n ò wá rí owó tí ó tiẹ̀ fi lọ ra ẹ̀wà tí ó sè. Ó yáwó lọ́jọ́ tá à ń wí yìí ni. Àmọ́ lẹ́yìn tó ti ṣe ẹ̀wà ọ̀hún, gbogbo ẹni bá dé tó bá béèrè wípé wọ́n fẹ́ ra àwìn báyìí, yóò sọ fún wọn wípé kí wọ́n ṣe bí wọ́n ti mọ̀ ní o. Bẹ́ẹ̀ mi bá ti ń sọ pé ṣe bí o ti mọ̀, èyàn máa dá mi lóhùn wípé mọ̀ wọ́n ara ẹ̀. Kẹ́ ẹ lè gbọ́ orin tó máa ń kọ bí wọ́n bá ti dé. Ó yá ṣe bí o ti mọ̀ o, ṣe bí o ti mọ̀ o, ẹni lówó tọrọ kó má rẹ̀ wá sísí o, ẹni lówó náyín kó má rẹ̀ wá sílò o, owó gbàwìn lónìí àwìn bó dọ̀la bí bá kó gbá wọlé àwìn ò ní ṣe é tà mọ́ o. Ó yá ṣe bí o ti mọ̀ o, ẹ ṣe bí ẹ ti mọ̀ o. Bó ti máa ń kọrin fún wọn ní ọjọ́ kìíní ó rí bákan lára wọn pé Ẹlẹ́wà Ṣàpọ́n ò mà ta àwìn. Ọjọ́ kejì ó rí bákan. Ìgbà tó yá irú ara wọn ni wọ́n sọ fún wọn bọ́bá tí ẹnìkan ti ń gbé abọ́ àwìn lọ́wọ́ ni Ẹlẹ́wà Ṣàpọ́n orí ṣe bí o ti mọ̀ ni ó kọ fún ọ. Àtìgbà náà ló ti di ọ̀rọ̀ òwe tí wọ́n fi máa ń sọ wípé ṣe bí o ti mọ̀ Ẹlẹ́wà Ṣàpọ́n. Gbogbo wọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ owó kọ́gbọ́n lára Ẹlẹ́wà Ṣàpọ́n òun. Ó bá jẹ́ káwọn èèyàn gbàwìn títí wọ́n bá yí okòwò jẹ́ mọ́ lọ́wọ́ ní o. Bí wọ́n bá ti ń bọ̀ máa rán wọn létí wípé ẹ ṣe bí ẹ ti mọ̀, ẹ ṣe bí ẹ ti mọ̀, ẹni lówó tọrọ kó má rẹ̀ wá sísí o, ẹni lówó náyín kó má rẹ̀ wá sílò o, ẹ ṣe bí ẹ ti mọ̀ o.